Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Àlàní Ológun Ẹrú. Fíìmù yìí ó dùn gidi gan, ó lárinrin pẹ̀lú ṣùgbọ́n kí a tó sọ̀rọ̀ nípa apá kẹta fíìmù yìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Àlàní Ológun Ẹrú tí gbogbo yín mọ̀. Fíìmù yìí ó jẹ́ fíìmù tó jẹ́ wípé ó dùn gidi gan, ó sì lárinrin pẹ̀lú. À ń dúró de apá kẹta rẹ̀, a sì máa wo apá kẹta fíìmù náà ṣùgbọ́n tí ẹ bá dẹ̀ mọ̀ wípé ẹ fẹ́ wo apá kẹta fíìmù Àlàní Ológun Ẹrú, ẹ gbìyànjú láti tẹ subscribe button torí àǹfààní tí ó máa rí ni jẹ ní wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù yìí tí ó bá jáde. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire ló gbọ́ máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rí, ó dìgbà.